A kí yín káàbọ̀ sórí ìkànnì Pavilion TV fún ojú tó ń wò wá. Ẹ ṣé tẹ̀ ń wò wá ní gbogbo ìgbà. Iléeṣẹ́ BBC ti gbé ìròyìn kan jáde nípa olóògbé Prophet TB Joshua tí a mọ̀ sí olùdarí ilé ìjọ Sinagogu for All Nations. Nínú ìwádìí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run yìí lẹ́bọ lẹ́rù wípé ọwọ́ rẹ̀ kún fún oríṣiríṣi nǹkan tí kò sí máa sọ. Nínú ìwádìí wọ́n ṣàlàyé wípé àwọn tó bá olóògbé náà ṣiṣẹ́ àwọn náà fáwọn ní gbogbo àṣírí olóògbé yìí wípé ìdí nìyẹn táwọn ṣe ní káwọn náà ń bẹ̀ lórí afẹ́fẹ́ fún gbogbo ọmọ aráàyè pé wòlíì yìí ọwọ́ rẹ̀ kò mọ́ rárá pẹ̀lú gbogbo nǹkan tó máa ń ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Á dẹ̀ rántí pé nígbà tí wòlíì yìí wà láyé jẹ́ nìkan tó lawọ́ tó máa ń fáwọn èèyàn ní nǹkan, fún wọn nílé, fún wọn lówó, fún wọn lóúnjẹ, fún wọn ní oríṣiríṣi ohun gbogbo ni wòlíì yìí máa ń fún àwọn ènìyàn. Tí wòlíì yìí wá kú tán tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ awuyewuye nípa ìránṣẹ́ Ọlọ́run yìí, a rí wípé Bíbélì gan tiẹ̀ jẹ́ kó yé wa gan wípé ó ní wọ́n sọ tó lọ sọ gan oríṣiríṣi nípa Jésù kan fúnra lára rẹ̀. Nínú ọ̀rọ̀ yìí a ó gbọ́ ohun tí àwọn ènìyàn yìí sọ pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n sọ nípa ìránṣẹ́ Ọlọ́run yìí. Ṣùgbọ́n ní tiwa àwa ò ní láti dá ẹnikẹ́ni lẹ́jọ́. Bíbélì ní ká má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ Yorùbá bọ̀ wọ́n ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni. Àti ìgbọ́ látẹnu ilé ìjọsìn náà bóyá ohun tí BBC yìí sọ yìí bóyá òótọ́ ni àbí irọ́ ni. Ìdí nìyí tá a fi gbọ́dọ̀ gbọ́ ẹjọ́ ẹnìkan dá ká má bàa jẹ́ àgbà òṣìkà. Ẹ jẹ́ ká wo ohun tí BBC sọ nínú ìwádìí wọn àti gbogbo àwọn tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò. Ẹ ṣé tẹ̀ ń wò wá ní gbogbo ìgbà. We got into a bus and there was like the smell. Someone told me that this bus is full of dead bodies and we're transporting them at night so that the press can't see during the day. The whole system was just to protect the image of the church and TB Joshua. He watched those tapes and I can tell you, I never saw an atom of compassion. He could see a man die and never feel it. I received a phone call that there was a jet here at the church, hovering around a building, passing over the building 4 times at a very low rate before the building collapsed. So we are going to show you the video. Don't be scared. You are not the target, I'm the target. I know my hour has not yet come. Tell you the honest truth. On the 12th of September, somebody working in the maintenance department went to that guest house. As he was there, he realized that that building was unstable. It was shaky. They told us then that, don't say what you know. He knew that there was something wrong with the building, but they were managing it.